Africa Content TV. November 23rd, 2024. The Airport Primary School line. Ìbàdàn aláwọ̀ ìdúlé àbájáde. Àwọn ṣèwádà bẹ́ẹ̀ ni. Àìsàn bẹ̀rẹ̀ làwọn ṣẹ́ni ìbílẹ̀ ní àjẹmílẹ̀. Pèsè wẹ̀ ìpìlẹ̀ ní Táíwò. Táíwò olùmí tó mọ yàrá o. Ọmọ ìdẹ́mú sí ìlú pírẹsidẹ́ntì. Gbogbo ní mọ́tò ní Nàìjíríà pátápátá. Àmọ́ kórìíra dàní o. Àkórí àparò. Àparò jákò àyìnlé o. Pírẹ́sìdẹ̀ntì kú àbọ̀ o. Olùlú ẹ̀ kú àbọ̀. Pírẹ́sìdẹ̀ntì kú àbọ̀ o. Alájí sílẹ̀ máa ń yí.